káàárọ̀, ẹ kú ìyálẹ̀ta, ẹ mà káàsán o, ẹ kú ìrọ̀lẹ́, ẹ káalẹ́ ńlẹ́ yìí o. Mo kí aráalé yìí, baálé eléyìí mo kí yín, ìyálé eléyìí mo kí yín, bọ̀dá akọ̀wé àǹtí ìdílẹ̀kẹ̀, gbogbo ẹ̀yin ọlọ́jà àtọpá mo kí yín o. Gbogbo ẹ̀yin èèyàn wa ní Wàgàdúgù mo kí yín, Màlábò mo kí yín, ẹ̀yin èèyàn wa nílùú Àbújá mo kí yín o. Gbogbo orílẹ̀-èdè káàárọ̀ òjíire gbogbo yín mo kí wọn lólódì kan o. Mọ̀yàbàrà mo dé orílẹ̀-èdè Tógò mo kí yín, Ghana mo kí yín, Abidjan mo kí yín o, orílẹ̀-èdè Lomé mo kí yín o. Àsálà tàbí ká ní Àwùsá, kí ni jẹ́ bẹ́ẹ̀? Èso kan ni nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ náà ni tí ìdílé Yíbò káàkiri gbogbo àgbáyé, àwọn olóyìnbó a máa pè ní walnut. Tó èso yìí àwọn Yíbò a máa tà á dáadáa, ẹni tó bá wà lù Nàìjíríà àwọn Yíbò máa tà á dáadáa, wọn ó dì í sínú ọ̀rá. Nílẹ̀ Yorùbá àwọn míì a máa pè ní Àwùsá, àwọn míì a máa pè ní àsálà. Tí a bá ń jẹ èso yìí lọ́wọ́ a máa dùn, tí a bá mu omi sí èèyàn sọ pé irú kí lòun ṣe yìí, ó korò júwọ́ lọ. Èso yìí aburú wo ni ń bẹ lára èso yìí, ohun rere wo ni ń bẹ lára èso yìí, iṣẹ́ ibi wo làwọn ẹni bí fi ṣe sí ni lára, bóò là á ti bọ́ ní àjàgà rẹ̀, òun lá ṣàlàyé fún wa. Orúkọ mi ọmọ yín tí ń bá yín sọ̀rọ̀ náà ní Lúkúmọ́nù ọmọ Àyádáre bàbá ogún ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ máa bá mi ká lọ, ẹ sákòó kalẹ̀, ẹ fìdílé nǹkan o tàbí kẹ wá nǹkan fìdílé kájọ fetí gbéyàwó ọ̀rọ̀, ẹ má pariwo mọ́, ẹ tẹ́tí kẹ kọ́gbọ́n. Kùdínkù nínú ìlókò iná tí ń jó níbojì ọ̀run rẹ̀. Máa gbọ́ ọ̀rọ̀ tí ń bá bọ̀ àní lórí àsálà tá à ń pè ní Àwùsá. Tí a bá ń la lálàá lójú oorun pé òun kó èso yìí lójú oorun, àbóhun orí rẹpẹtẹ lójú oorun, tàbí ká tiẹ̀ wá ní pé òun tọ̀hún pòun jẹ lójú oorun, àkọ́kọ́ gbèsè ọ̀pọ̀ fọ́ta olúwa rẹ̀ ení. Ẹlẹ́lẹ́ẹ̀kejì, òkúta yóò tún àwọ̀ ara ń tọ̀. Àwọn òjìji fìrí ni wọ́n máa fi àlá yìí da ìrìn àjò ayé èèyàn láàmú. Kéèyàn olówó bíi ṣẹ̀kẹ̀rẹ̀ tí bá ń lárú àlá yìí, ó léwu púpọ̀. Ṣé wàá rí àlá yìí oríṣiríṣi ọ̀nà ni wọ́n máa ń pín sí. Wọ́n lè má gbé Àwùsá wá ń bò míì, tọ́jẹ́ pé ọ̀tọ̀ ní nǹkan míì tí wọ́n ó gbé wá. Tí wọ́n bá fẹ́ kẹ́dà ó tètè rí ìṣòro ayé rẹ̀ yanjú. Bí àpẹẹrẹ, bí kéèyàn máa lálàyé pé ọkọ inú ilé òun bá òun láṣepọ̀ lójú oorun. Ṣé ẹ mọ̀ pé ìgbàgbéra tí wọ́n bá fi sírìn àjò ẹlòmíì, ọkàn rẹ̀ ó máa balẹ̀ yìí pé ìbọ́kọ òun lòun rí lójú oorun tí ń bá òun láṣepọ̀.
tọ́jọ́ òfin lọ tí òfin ní mọ̀ pé ayé ń fogun kọ̀kọ̀ jà wọn. ọ̀rọ̀ ọkọ ọ̀run ọ̀nà bíi 3 4 ló kú sí. ọkọ ọ̀run tó tinú ìṣẹ̀dá wa ń bẹ, ọkọ ọ̀run tó tọwọ́ ìyá ọkọ wa ń bẹ, ọkọ ọ̀run àfọwọ́fà ń bẹ tọ́jẹ́ pé bóyá ọkùnrin kan àtọkùnrin kan ni wọ́n jọ lù ọ́, ẹni tó náwó fún ọ dáadáa olùjìbìtì ọlọ́ọ̀ fólówó, ẹni tí ó sì lówó òun náà fẹ́ kọ̀ọ̀kan èjì èèmù gbalẹ̀ aláwo pé ẹgbàá mi ẹ má jẹyẹ ọ̀jẹ̀ mi, ṣàdédé lọ́ọ́ máa rí i pé ẹni tí ọ̀jọ́ra wọn ń bọ̀ lásìkò lójú oorun. eléyìí wọ́n fi túnrín àjò èèyàn wọ́n fi máa dàrú ni. kí wọ́n má jọ ń tọ̀ wọ́n rí ibùjókòó ní tàbí kọ́ má rọmọ gbẹ́jọ́ nílé ọkọ ibi tó bá lọ àárín ibi wọ́n dẹ̀ sí ni. ẹ rí i pé àlàyé wọ́n fi dànù ń tọ̀ ìrìn àjò ń tọ̀ wọ́n fi dàrú. bẹ́ẹ̀ náà wá ní eléyìí báyà Yorùbá sì ń wí òsì iye yín tán àníṣọ yẹ yín bí ọba yẹ yín ẹjẹ tó tún sọ. yìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí mo mú wá ìyẹn jẹ́ ìdá kan. ìdá kejì ṣe mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ gba ẹlòmíì lè pé òun jẹun lójú oorun, òun jẹun lójú, o lè jàmàlà lónìí, jẹ ráìsì lọ́la, jẹ yẹn lọ́túnla, jẹ̀bà ń jọ mẹ́rin, tó yẹ pé oríṣiríṣi o lè sọpọ́ lọ́ra ń jẹ fún rẹ, o lè sọpọ́ ẹni tó gbóúnjẹ fún ọ̀dà àmọ̀, o lè sọpọ́ rẹ, o lè sọpọ́ ọmọ rẹ, àláyé ó máa yí, yó máa gba oríṣiríṣi ọ̀nà wọlé. bẹ́ẹ̀ náà wàá lè rí nínú àwọn àlá gbàǹkọ̀gbù tó burúkú jù tí sọlé ilé ọlá dahoro, tí sọlówó dolùsì, ẹni títí ní tí sọ ọ́ dẹni tí ò ní mọ́, aláìjẹ́ kan bẹ̀. wàá gbọ́ kí làtúnṣe bẹ̀? tàbẹ́ni tó jẹ́ pé bí ti ń ka owó tó gbèsè sì ń pọ̀ lọ́rùn rẹ̀ níjoojúmọ́, ṣọ́nà àbáyọ wà? wà láyé ọ̀nà àbáyọ wà. àwọn àgbà àtijọ́ ní ọgbọ́n tí wọ́n dá sí tọ́rọ̀ bá rí báyìí. tàbí ò tiẹ̀ tí ìdáwọ́lé ẹlòmíín bẹ bí ti ń gba owó màdámàdá ní ń gba owó màyámàyá ni wọ́n máa gbowó lọ́tún lọ́sí. àmọ́ bá gba gbogbo ẹ̀jọ́ lọ́gbà lọ́wọ́ báńkì tó bá kó lérí ọjà gbèsè ní ọ̀jẹ̀bù. ẹlòmíín béèrè lọ́wọ́ ọ̀ṣẹ̀dá rẹ̀ tó fi kán lù. ẹlòmíì ọkọ̀ kọlọ kó bíríkì bíi 30 mílíọ̀nù níjẹ́bẹ̀ kókó lórí iṣẹ́ nígbà tí ó béèrè lọ́wọ́ orí. ó wù ú ni ṣùgbọ́n kò béèrè lọ́wọ́ orí, borí rẹ̀ bá tà bí ẹ bá tà ó kówó lé ọjà gbèsè bọ̀. ẹlòmíì náà sì ń bẹ ìṣẹ̀dá rẹ̀ rọ̀ mọ́, ṣùgbọ́n àwọn òfin tọ́rọ̀ mọ́ ìṣẹ̀dá rẹ̀ kò mójútó. iṣẹ́ yìí àá ṣe é sọ́wọ́, kò sí ṣẹ̀dá tí èlò eléyìí àbí ìṣẹ̀dá tí èmu mi ń bẹ, kò sí ṣẹ̀dá tí èmu mi. ẹ gbìyànjú ẹ lọ wá egbò àsálà tàbí ká ní àwùsá, èyí yòówù tẹ́ ẹ bá pè méjèèjì. ẹ wo èso yìí dáadáa o, àsálà ní í jẹ́ o tàbí ká ní àwùsá, ọ̀nà méjì tí Yorùbá gbà pè é nìyí. Yorùbá tọ̀dọ̀ tí ìwà mọ̀ bẹ́yìn tí pè ẹ wádìí. tó ṣe rí egbò àsálà yìí tó bá fẹ́ ṣiṣẹ́ ìmọ̀fọlọ́hùn bẹ̀ ọ́, farabalẹ̀ dáadáa torí pé kọ́ má bàa ṣàṣìṣe o. wá egbò àsálà yìí kó ṣe díẹ̀ tàbí ewé rẹ̀, ọ̀gbọ́ kọ́ lọ egbò rẹ̀ kó ṣe lọ́múlọ́mú kó ṣẹ́gbẹ́ kan.
ewé má fọwọ́ kan ọmọ mi tútù rẹ̀ lórí ni o gbígbẹ rẹ̀ lórí ni o lọ́ lọ́múlọ́mú kò sẹ́gbẹ̀ẹ́ kan ó di mélòó ó di méjì. lọ́ọ̀dọ̀ àwọn eléwé ọmọkọ oníwọ̀ fẹ́ ra ìkó dídẹrẹ́ òríjínà ń bẹ fẹ́ẹ̀kì ń bẹ o ìkó dídẹrẹ́ òríjínà sọ pé wọ́n fẹ́ rà á lọ́ọ́ lọ́múlọ́mú kó kúnná dáadáa kò sẹ́gbẹ̀ẹ́ kan. ewé kan bẹ wọ́n ń pè ní ewé parìsà tàbí ká ní apàṣà kìí ṣe ewé tẹ ẹ̀dámọ̀ o ewé tẹ ẹ̀dámọ̀ ni o ewé tẹ ẹ̀dámọ̀ ni òun náà là ń pè ní ewé rẹ́rìn kòmí òun ní jẹ́ ewé rẹ́rìn kòmí ewé tí gbogbo yín dámọ̀ ni o ṣe wá rí ewé yìí ẹ gún gbogbo ẹ̀ papọ̀ pẹ̀lú èpo ọ̀bọ̀ pẹ̀lú èpo ọ̀bọ̀ ẹ gún kó kúnná lọ́múlọ́mú àìwá àìfomi sí lọ́ọ̀dọ̀ àwọn eléwé ọmọkọ oníwọ̀ ra àdí ẹ̀yìn ará Àjàṣẹ́ ẹ̀yìn ará Kòtónú ọ̀pọ̀lọpọ̀ ọmọ ohun tí jáde ẹ̀yàn ń bẹ̀ ẹlẹ́ra àdíṣòṣò tàbí kẹ́ni ẹ̀ra àdíṣòṣò bẹ́ẹ̀ tí é pè lọ́dọ̀ yín nù. àdíṣòṣò yìí òun ní kẹ́ fi po iṣẹ́ ìpapọ̀ mọ́ ọṣẹ pẹ̀lú gbogbo èròjà yìí. ọṣẹ tẹ ẹ bá mọ̀ owó ẹ̀ lọ́dọ̀ yín ní kẹ́ fi po gbádùn mi ẹ ti fi pò ó mọ́ra wọn. ìyá mi òkùnkùn tí kù nínú ìrókò iná tí ń jẹ́ gẹ́rẹ́gẹ́rẹ́ lórí omi òwìwí adẹ́rùbọ̀yẹ̀ jẹjẹrẹ tí ń jẹlé ibi dúdú lẹ́yẹwò pupa lẹ́yẹwò òjò ọmọlọ́mọ nù sí kòtò ikú bá lọ́mọ tuntun ojú péré 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 péré. Ẹ̀kú ìkàlẹ̀ ẹ ti gún gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn àìfomi sí ọ wá kó sínú òkè tí ẹ bá máa jẹ gbèsè jù tí ọ̀tá bá pọ̀ jù fún yẹn bóyá ọwọ́ ti pọ̀ lára èèyàn jù pé àṣàṣì ó ti pọ̀ jù tàbí tó bá jẹ́ pé àwọn òjìji fìrí tí ìdíwọ́ bá pọ̀ jù nínú àjò èèyàn tó ipá àwọn òjìji fìrí ni wọ́n ń dìyàn lọ́wọ́ máa lo iṣẹ́ yìí. àáwẹ̀ sódò tí bá ń sàn bójò bá ń rọ̀ àáwẹ̀ nínú òjò ṣùgbọ́n ọ̀sán bàǹtẹ́ mọ́dí o bàǹtẹ́ ògùn kọ́ ni mo wí o ṣùgbọ́n ìtọ́ dáa jù àwẹ̀ ní odò tí bá ń sàn tàbí káwẹ̀ ní balùwẹ̀ mo sì ní bójò bá ń rọ̀ àwẹ̀ bọ́ bá ń bẹ̀rù tó lè wẹ̀ nínú òjò gbèjò omi òjò tó gbè fi wẹ̀ ẹ́ pàǹtáwò ni wọ́n ń pẹ́ kẹ́yìn ọ̀sán pátá rẹ̀ la wí o tàbí ṣòkòtò kékeré kọ wọ̀ ọ́ sídìí ọ̀dà púpọ̀ kódà omi inú àpáta àfi wẹ̀ ẹ mà àwọn omi tí máa jáde láti inú àpáta báyọ̀ odò tó wà láti inú tí máa ń jáde láti inú àpáta àfi wẹ̀ ọ̀dà púpọ̀ ìwọ gan bọ́ bá ń lò ọ́ máa mọ̀ yìí pé aburú kúrò lára rẹ̀ iṣẹ́ yìí dáa gan ọmọ èké lò ó àgbàlagbà lò iṣẹ́ tó dáa ni
ayé wa o kò ní yé ẹlẹ́ fún gbogbo wa o ayé wa o kò ní yé ẹlẹ́ fún gbogbo wa o n ta fẹ́ lọ́lọ́run ó ṣe èyí tá a fẹ́ ọlọ́run yóò lè jìnnà sí wa a kì í bá a mọ̀ ẹ lè fẹ́ darapọ̀ mọ́ wa ní orí ètò WhatsApp group wa nọ́mbà tẹ́ fi darapọ̀ mọ́ wa ní +234 80 3298 3298 ẹ jẹ́ fún yín nọ́mbà kan sí +234 81 33 155 111 ẹ gbọ́ dáadáa +234 80 3298 3298 nọ́mbà kejì +234 81 33 155 111 èyí jẹ́ nọ́mbà Nàìjíríà nọ́mbà Kòtónú ẹ jẹ́ fún yín níyàn náà +229 54 65 19 28 ẹgbà kejì +229 54 65 19 29 ẹ darapọ̀ mọ́ lórí WhatsApp group a kì í bá a mọ̀ o ẹ má fi ohùn sílẹ̀ o ẹ darapọ̀ mọ́ wa tẹ́ ẹ bá sì darapọ̀ mọ́ wa tán ẹ má sẹ́ndì líǹkì láti inú gúrùpù kan wá sínú gúrùpù yìí o ẹsẹ̀kẹsẹ̀ tẹ́ bá ti ń sẹ́ndì ẹ̀ àti ẹ̀yin àti líǹkì tẹ́ sẹ́ndì wọ́n yọ ń jáde. a sì fẹ́ fídíò kan láti ta o bẹ́ẹ̀ bá sẹ́ndì fídíò wá àwọn àdmín inú gúrùpù yẹn gbọ́dọ̀ rí wọn. pé ẹ fẹ́ sẹ́ndì kinní yìí tí wọ́n bá yín wò kí ni wọ́n rí sí tí wọ́n bá ti àpúrúfù ẹ sẹ́ndì ẹ sì má sẹ́ndì stíkà o àfẹ́ o ǹjẹ́ gbọ́ àfẹ́ o ayé wa kò ní yé ẹ lẹ́ a kì í bá a mọ̀ ẹ fẹ́ tọ́jú àrùn ara léyìí tí agbára ewé àti gbòká ẹ kàn sí wa abẹ́fẹ́ bẹ̀rẹ̀ nípa iṣẹ́ yín àbí lórí àkọsẹ̀jáyé ẹ kàn sí wa kì í ṣọ̀fẹ́ o owó lẹ́ san o àdúrà wọ́n gbà o ayé wa kò ní yé ẹ lẹ́ o ire o ire o ire kàbìtì ọmọ ayíwọlé ẹnì kọ̀ọ̀kan wa. Orí ọ̀tá mi lè dorí ẹran, orí ọ̀tá